níwájú ìta ni. Ọwọ́ ya ọ. Máa yàn ọ̀jẹ̀ dé. Ó ti tún sùn. Ó ti tún sùn. Ó ti sùn. Èso ńlẹ̀ mo fẹ́ mọ tó fẹ́ ta. Dàbí lójú níwájú ìta ni. Ọwọ́ ya ọ. Máa yàn ọ̀jẹ̀ dé. Ó ti tún sùn. Ó ti tún sùn. Ó ti sùn. Èso ńlẹ̀ mo fẹ́ mọ tó fẹ́ ta. Bó ṣe ń ta iye ọmọ ayò tó wà ń bẹ̀ bó ṣe rí àti wọ́n bá wa ṣàlàyé púpọ̀ lórí ẹ̀ mo sì ọ̀rọ̀ àwọn bàbá wa báyìí kí ẹ máa bá wa fi ọkàn bá mi lọ. Bàbá wa ẹ káàsán ẹ kú Ìyàwó rẹ̀. ayò ṣé kí n sọ pé mo kó pè mo kí ọ̀tá bẹ́ẹ̀ tí wọ́n. Bó ṣe máa wí. Bó ṣe wí náà nù. Ọkọ̀ kọta. mo kó pè mo kọ́ta wọ́n ní ìdí ọ̀tá ọ̀gbọ́dọ̀ fọ́. Ọ̀tá ń jẹ́ òpè ní ọ̀gbọ́dọ̀ fọ́. òpè ọ̀gbọ́dọ̀ fọ́ bẹ́ẹ̀ ni bàbá mi ẹ ṣe. Òpè náà ní bẹ lórí ìgbè. Ta ló pè níwájú ìta ni. Bàbá mi Lòpè táwa. ẹ bá wa dárúkọ fún àwọn aráalé. Ajáde. Èmi ni Francis Olú Adúlójú. Francis Olú Adúlójú. Orúkọ náà dúdú. Ẹ ṣé bàbá wa kí lorúkọ agbègbè tí a wà yìí tẹ́ ti ń ta ìṣeré ayò yìí. Ẹbí máa ń pè ní agúgù bí aka. Agúgù ní ìdí aka. Àpín ẹgbẹ́ kan bàbá wa. Wọ́n sì ń lọ bẹ́ẹ̀. Ó tó bí ọdún mélòó tí wọ́n ti ń tayò ní ìdí aka yá. Tá a bá ń káwọ́ bọ̀ ní bàbá wa. Ẹja àjà kúkúrú ká ṣàpè ní ọgọ́ta ọdún yẹn ti ṣe 60 years. Gbọmọ wà ń gbà náà fún ẹ̀sìn Nàìjíríà. Èkó lọ wà. Ojú ẹlẹ́gbà. ọwà lẹ́pẹ̀ẹ́. Bàbá wa tó bá rí bẹ́ẹ̀ irú igi wo ni wọ́n fi máa ń gbẹ́ ayò ọlọ́pọ́n tí ó wà níwájú yìí bàbá mi. Igi tó bá jẹ́ bí igi aka Igi ọmọ. Ó jẹ́ pé kò ń ju kíá. Igi ọmọ igi tí èjù kíákíá. Bẹ́ẹ̀ fún mi ọ̀gbẹ́ni. Irú ìtẹ́ wa ń pè lọ bàbá mi tẹ́ káyọ̀sí ní bàbá mi ó tọ́jú ọbí lò tẹ́ ti ń lo ọpọ́n ayò yìí bàbá mi. Ọdún tí a yòó tí tọ́pọ̀ ti wà ń bí yìí. Bẹ́ẹ̀ ni bàbá mi. Ẹ má jẹ́ aṣọ́jú àti tó 50 years. Ó ti tó 50 years tí ọpọ́n ayò tí ẹ fi ń tẹ̀ta ẹ̀ ń táwọn èbù máa ń wá rè pé wọ́n wà lọ gbé sí museum níta mọ́ àwọn ní orílẹ̀-èdè wa Nàìjíríà àwọn kankan wà tá a máa ń sọ nínú ọkùnrin yìí akayọ̀ yìí sì báyìí pẹ̀lú bó ti rí ó tún lè lo another 50 years bí ó ti ṣe ń wò bàbá tó ó sì tún gbó síbẹ̀. Because kélé tó jẹ ojútùrí. Ẹ ṣe bàbá mi ojú mélòó ni ọpọ́n ayò yìí mọ́ ní bàbá mi. Farabalẹ̀ ẹgbẹ́ bá ń wà. Ojú mẹ́fà lọ́nà kìíní lọ́nà kejì ọjọ́ 12. Ojú mẹ́fà lọ́nà kìíní mẹ́fà ní ọ̀nà kejì ní ó jẹ́ ojú 12. Ọmọ ayò mélòó ni wọ́n máa ń wà náà yọ kankan bàbá mi. Nílé kankan ọmọ ayò mẹ́rin. Ọmọ ayò mẹ́rin ní máa wà ní ojúlé kọ̀ọ̀kan. Ẹ ṣe bàbá mi kí ni ìtumọ̀ òpè àti ọ̀tá tẹ́ mọ́ sọ níbi ayò bàbá mi. A máa dára fún ẹ. Irú òpè àti ọ̀tá tó ń wí ó dàbẹ̀ ní pé òpè òun náà ló wà wájú mi. Ta ló dágbà tí ká ló pè. Ọ̀pẹ̀ ní bẹ́ wọ́n ti àwọn lọ́wọ́ táwọn. Ta ló pè wájú ta ni ta ni. Ẹni tí ò bá dáadọ́ dáadáa láì tó kúrò. Tí ọba gbọ́dọ̀ wá tún sírí. Ògbẹ́nu tèmi bàbá mi pé àwọn òpè ní bẹ́ wájú àwọn ẹ̀yìn. Bàbá mi àtúntò túmọ̀ sí pé òpè ní ẹni tó bá yẹ pé ọwọ́ ayò rẹ̀ ọwọ́ ń dùn lọ́wọ́. Ẹ tó wá jẹ́ ọ̀tá ni ẹ jẹ́ pé sì pé ayò rẹ̀ ń rú gọ́gọ́ ẹ̀rín ń pọ̀ ẹ̀kẹ́ bàbá mi lọ́wọ́ báyìí. Orí ẹ pé bó ṣe rí gan nu. Bàbá mi ẹ ṣé púpọ̀. Ǹjẹ́ ẹni tí wọ́n bá ń pè ní òpè yìí ṣé
ẹni tí òṣónú lè wá bá yín tayò tó máa wá pè ló pè tó gbọ́dọ̀ bínú sí tán pè ní ó pè ń kú. wọ́n wà wájú táwọn bẹ̀rẹ̀ ni yóò dùn wájú táwọn bẹ̀rẹ̀ ni. ẹni bá ń ṣe irú ẹ̀ kò gbúdọ̀ wá bí yìí. ẹni tí bá oníbínú ẹ tayò oníbínú ẹ tayò ẹ ṣe bàbá mi ayò yìí àǹfààní wo ní bẹ́ńbẹ̀ fún ẹ̀ bàbá tẹ̀ ń ta. àwọn ọmọ gbàsọ tó àwọn láàrin tó wà níbẹ̀ ni pé ó pa ìrònú rẹ orí sì ń bẹ́ẹ̀ mo gbàsọ tó àwọn tó ń bẹ́ńbẹ̀. tèrè tù ókè. téèyàn bá ní nǹkan kan tó ń lò ìgbà kọ́kọ́ dé bì í ìrònú yẹn ọ̀kan lọ. àkọ́kọ́ lọ́ọ̀lẹ̀ náà bóyá ó bá ṣeé ṣe kó kúrò níbi kó tó délé kó bẹ̀rẹ̀. gbọ́dọ̀ bí ọba fún oúnjẹ gbèrò ń bọ̀ láti tẹ́lẹ̀ tó bá débi tẹ́lẹ̀ fún tayò ó sì ẹ̀kọ́ gbèrò ní nǹkó lọ́kàn náà. àṣìmẹ̀dọ̀. bàbá mi jẹ́ mọ́ ń lọ fún àwọn ìdíje kan sí ìdíje kan lórí ayò ọlọ́pọ̀n bàbá mi. a máa ń lọ bá a ṣe wà ń bì náà àwa náà sì lọ́gàá. ọ̀gá tó ń bẹ́ǹdì ayé bàbá mi. àwọn ọ̀gá kan tó ń bẹ́ wájú ẹ ṣe bàbá. bàbá mi fún àwa ọ̀dọ́ tá a kéré báyìí ìmọ̀ràn wo lẹ lè gbà wá lórí ayò ọlọ́pọ̀n àti bá a ṣe lè kóra wa torí tẹ́ẹ̀ta ó jẹ́ kọ́kọ́ rí ojú ara yín láti kóra yín jọ láti mọ tó tún jẹ́ kí ìbáṣepọ̀ wà láàrin yín kí ni ìmọ̀ràn wo lẹ lè gbà wọ ọ̀dọ́ ìsìn tó yẹ pé àmọ́jú kákàn kóra ibi tí ò yẹ ká ti mọ kó pàdé lọ láti mọ kó pàdé jẹ kí làwọn ọ̀dọ́ lè gbà wá bá mi. àmọ́ tá a lè sọ pé a lè bẹ̀rẹ̀ náà ni pé irú tó bá ti ṣe irú báwọn wọ̀nyí ó yẹ kí ọmọdé kankan náà kó máa sún wọn bẹ láti kọ́ ẹ̀kọ́. gẹ́gẹ́ bẹ́ẹ̀ bá tó fẹ́ sìn kókó sátá bá fi hàn ọmọ ẹni kì í pẹ́ parun tó so bí èyí bàbá mi ò dà fọ́ ṣe bàbá. òun náà ni èèyàn wá létí gbọ́n jákèjádò lédè nàìjíríà táwọn fi láti orílẹ̀-èdè amẹ́ríkà canada àti brazil láti òpé mi tó òdìbí tó jẹ wá ní nígbà máa jẹ ara yìí. yorùbá ọba òṣìṣẹ́ ìrìn kọba wé. ojúlé yín náà rán wá ń ṣe pé tó ẹ̀yìn náà ṣe máa ṣe pé tẹ́tí ń tayọ̀ lọ́pọ̀ náà ni àwà lọ́wọ́lọ́wọ́ tà wá yìí ní ti ìgbàgbé ká tún pàdé lórí ètò yìí ètò àìtàn yorùbá zan tẹ́wọ̀ ló kọ̀ pẹ̀lú àwọn bàbá mi ẹ súre fún mi ẹ tó ní àgbà súre fún bàbá mi tó tó di pé wọ́n mọ̀ tàtàrí.